Ní ọjọ́ ìsinmi ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2023 ní ẹbí, ará, ọ̀rẹ́, olólùfẹ́ àti ojúlùmọ̀ Ọ̀jìnì òǹkọ̀wé àti akéwì pàtàkì alàgbà Abraham Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ kórajọpọ̀ sí ilé ìjọ St. Stephen Anglican Church, Alégóńgó, Àkóbọ̀, Ìbàdàn láti bá bàbá yìí yayọ̀ wípé wọ́n pé 100 ọdún lókè èèpẹ̀. Ìsìn ọ̀hún jẹ́ àkànṣe ìsìn pàtàkì nínú eléyìí tí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wọn láǹfààní láti dẹni 100 ọdún lókè èèpẹ̀. Bí ètò ìsìn ọ̀hún náà ṣe lọ rèé, ó yá ẹ máa bá wa ká lọ. Aya Ọlátúnjínú ẹgbẹ̀yẹ ẹgbẹ́ ọ̀la ẹ mọ̀ ṣe ẹ kó àbáṣe ẹ̀yin náà yóò dàgbà ẹ dògbó ẹ wà ní dàgbà àyà ẹ lálẹ́ ẹ ní lálẹ́ àgbàdá rẹ lókè ṣe òwò náà lótò tẹ wá o ọgbẹ yìí tẹ wá báyọ̀ lẹ wá báyọ̀ náà bẹ wá. Ẹ ṣe ń gbọ́dọ̀ bàbá wa ẹ kú ọdún òní náà ṣe lédùmarè lórí ìṣe ọdún wáyé. Abraham Sunday Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ tẹ́ ń pè ní Odídẹrẹ́ Ayékòótọ́ Akéwì. Ẹ kú ọdún bàbá wa. Ẹ ṣeun. Àṣèyí ṣàmùdún. Ẹ̀yin náà yóò dàgbà. Ẹ tẹ̀lé ìpẹ́ lágbára Ọlọ́run ẹ sì wúlò. Àmín lórúkọ Jésù. Wọ́n náà mọ̀ wúlò ní òní tẹ́ òní tẹ̀. Ìrìn àjò 100 ọdún ìjọ tiẹ̀ ní nǹkan kan tí ẹ tiẹ̀ lè bá wa sọ. Ìrìn àjò 100 ọdún Kì í ṣe wàsá. mo fi wé ẹyìn tó jáde láàrin ṣọṣọ àti ìgbágó tọ́lọ́run wípé kó sepo ó wúlò fáráyé. Mo fi wé eyín ẹnu wa àti èrìgì tó sì jẹ́ pé àwọn ń bẹ́ńbẹ̀ tí ń dá pọ̀dọ́pọ̀dọ́
mo fi wé sẹ́ ayò tá à ń ta ẹ bá wo ibi tí wọ́n ti yọ láàrin ìtì láàrin ẹ̀gbọ́n èmi yóò máa yìn ọ́ èmi yóò máa gbé ọ̀gá èmi yóò máa yìn ọ́ olúwa èmi yóò máa gbé ọ̀gá kí wọ́n sá máa ṣàtìlẹ́yìn èmi yóò máa ọ̀rọ̀ mi ọ̀gbẹ́jọ́ wẹ́wẹ́ ṣàmọ̀ àdúpẹ́ yìí ìrìnàjò náà ní ogun ilé ayé tá a wá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí ìgbà tí ọkùnrin tura tó da nǹkan sí ìbàdí ní obìnrin wọ́n ní mílíọ̀nù bílíọ̀nù ọgọ́fà làwọn ẹyin tó máa dìgbà ìkan sì wá borí wọ́n ní pọ̀ bá pẹ́ yóò kọ́ di ní ogún yẹn kò borí. nínú àwọn tí a jọ bí wa ńgbà kan náà ó yára rí ẹnìkankan tó wà ní ìsìn ogun nílé ayé ẹ tó bá jà á lájà yìí níbi tá a jà sí kò ṣẹjọ wẹ́wẹ́ ń bẹ kò sí mímọ̀ ọ́n ṣe ń bẹ kì í ṣe mi ò ní ṣe kì í ṣe agbára mi tó fi dá mi sí ní àjò ogun ni o kì í ṣe mímọ̀ ọ́n ṣe mi dúpẹ́ lọ́wọ́ olúwa lọ́run olókùnrin àjẹta àṣẹdá ayé o ṣe mi àdúpẹ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jìnmí nínú ẹgbẹ́ àkíyè bóyá kẹ̀kọ́ wà gẹ́gẹ́ bí tí a lè fi sọrí ọjọ́ ìbí fún àwọn tí àwọn ìbí. Ohun tí èmi máa ń sọ ni pé ìkan lọ́gbọ́n ìkan fọgbọ́n tiẹ̀ wọlé tí o máa ń rí ojú ọ̀gán ejò náà lọ́gbọ́n ejò ń fọgbọ́n tiẹ̀ ṣèkà ni oyin náà sì lọ́gbọ́n ó ń fọgbọ́n tiẹ̀ kó adòjọ odídẹrẹ́ lọ́gbọ́n onílẹ̀yẹ odídẹrẹ́ ń fọgbọ́n tiẹ̀ ọkọ ayékọ̀ọ́tọ́ lọ́gbọ́n ń fọgbọ́n tiẹ̀ sọ̀rọ̀ tà èyí tí Ọlọ́run fún kálukú ó lò ó fún ìgbéga àṣà àti èdè Yorùbá nígbà tá a bá sọ pé ìmọ̀ràn kò sí ìmọ̀ràn kan tá a rí pé ẹ lọ sí etí odò ẹ lọ wo ọ̀pọ̀lọ́ bó ti ń sòlẹ̀kẹ̀ etí odò náà ni alákàn wà tó sì ń pọpo ẹnìkan ò gún ẹnìkejì kálukú ṣe tiẹ̀ lọ ní ti kí ni ìwọ ó sọ nígbà tí ìwọ bá lọ tán kí ni ara yóò sọ nípa alákàn pọpo tiẹ̀ lọ ní ìlú ọ̀gbìn tó lẹ̀ lọ́dà bí olú ọ̀gán wà ń bẹ̀ àwọn kan mọ tí wọ́n lọ ní bí ẹyẹ àkókò ń bẹ́ ń bẹ̀ ó sọ bí bẹ́ẹ̀dọ́ lọ ń tiẹ̀ ní kọ́láǹtakùn ń bẹ́ ń bẹ̀ ọ̀ràn wù tiẹ̀ lọ ní kò tiẹ̀ wojú ọlọ́fìn dà èyí tí Ọlọ́run bá ràn wọ́n máa ṣe lọ ọgbọ́n nǹkan tí wọ́n sọ ní tí Archbishop sọ ó ní akéwì tí òfin ìṣàgbé ní tèmi fẹ́ yàn tèmi lèmi yàn ojú sì rí nídìí ẹ̀ nítorí fẹ́ yàn lèmi yàn àwọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ náà káwọn náà sọ ibi tí wọ́n bá fẹ́ yàn èwo lẹ fẹ́ yàn ṣé gbogbo ayé wọ́n ṣàròlé owó ṣá ṣé yẹn rẹ̀ àmọ́ ṣe ni àbí ìwọ náà wọ ọ̀nà tí ó tọ̀ tí ó yàtọ̀ tó tàbí olóyè Àlàbí Ògúndépò sí ìdáná àbí ọdẹ torí pé tiẹ̀ yàtọ̀ ìdí bíi ti Ògúndàrè tó mẹ́mu oníkálukú ní ọ̀nà tó fẹ́ yà ọ̀nà tí ayé kò tọ́ yà sí kó fi orin àti ìwà kì í ṣe wípé mò ń pe wì í kìlọ̀ ìwà mi ò gba ọ̀nà àkìlọ̀ ìwà ẹwà ẹnu Yorùbá ní tiwa bó o fẹ́ kọrin lẹ́nu ló ti ń wá bó o fẹ́ pèdè lẹ́nu ló ti ń wá bó o fẹ́ sọ̀rọ̀ lẹ́nu ló ti ń wá gbogbo àwọn nǹkan tó bá ń ti ẹnu jáde ẹwà gẹ́gẹ́ bí ẹwà ẹ máa ń fi ẹwà tó ń tẹnu jáde ilé mi gbé lárugẹ o èyí tẹ́ ń tẹ̀lé wa lọ bí èmi ṣe yan ọ̀nà tèmi ìwọ náà yan ọ̀nà tiẹ̀ Ọlọ́run bọ̀ fìkà tó sì. Ìbéèrè tó yẹ kí n béèrè ẹ ti dáhùn ẹ̀ papọ̀ léyìí torí mo mọ̀ wípé bí àmì ìdánimọ̀ yín ọ̀rọ̀ ìdánimọ̀ òun náà ni wípé ewì ẹnu Yorùbá ẹwà ẹnu Yorùbá ẹwà ẹnu Yorùbá òun ni tiwa ẹ sì ti kó méjèèjì ẹwà Yorùbá náà ni Ọlátúnjí ìyẹn tàbí ọlá mi máa ń gbé lárugẹ káyọ bá mi kí Olúbùkọ́lá Rèbékà ọmọ Adélékè Adégbọlá
aláṣẹ olùdarí ìṣẹ̀dálẹ̀ ó ń ṣe bẹ́bẹ́ o ọlọ́run ní sẹ́rí ẹ̀mí ẹ̀ ní dàbùkù àgbà yóò yá yóò rà ìyáálé ò ní pa bá mi kí balẹ̀ o. ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan. orúkọ mi ni Abraham Sunday Ọlátúbọ̀sí ọmọ Ọládàpọ̀ ọmọ Daniel Àkànjí Ọládàpọ̀ tó jẹ́ bàbá àgbà nínú ìjọ yìí ọmọ Maria Ṣègiládé. ẹ dárúkọ ìjọ náà. ìjọ tẹ́lẹ̀ yìí St Stephen Anglican Church Alégóńgó Àkóbọ̀ Ìbàdàn ibẹ̀ ni bàbá mi ń lọ òní gangan ló sì wáá pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí bàbá fẹ́ẹ́ dájọ́ bàbá wọn fi tò ní ìlú ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló dà bí bàbá ti tẹ́lẹ̀ dájọ́ bí náà la fi wọ́n sí. Ìjẹ́ lórúkọ gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa pátápátá ó náà la kí bàbá wa Ọlátúbọ̀sí Ọládàpọ̀ wípé wọn kú ọdún láṣẹ ọlọ́ọ̀bá ní ìdùn ẹ̀mí wọn ṣe ọ̀pọ̀ nínú ìlera tó pé wọn ò wúlò fún orílẹ̀-èdè wọn ò wúlò fara wọn wọn sì wúlò fọlọ́run ọ̀gá ògo jùlọ Adéọlá mi Ọlátúnjí òun náà ní ẹ ṣe púpọ̀.